Ẹ káàbọ̀ sí Anike Versatile TV, ilé ìròyìn àti ìtàn tó dájú, ibi tí a tún ti máa ń gbádùn àwòrán àti eré, ilé ìròyìn ìdárayá tí kò ní tàn yín jẹ. Ẹ káàbọ̀ padà sórí ètò Anike Versatile TV. Níre la máa gbọ́ síra wa o, níre la máa gbọ́ síra wa torí pé ohun ìdùnnú ohun mo mú wá sí etí ìgbọ̀nyín lórí ètò tòní fún àwọn olólùfẹ́ Queen Mother ìyẹn Ìyábọ̀ Òjó tí ọmọ rẹ̀ ń jẹ́ Priscilla tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbajúgbajà olórin kan ní Tanzania ìyẹn Juma Jux. Gbogbo la mọ̀ pé ìbáṣepọ̀ náà ti mú àbájáde ọmọ tuntun ọkùnrin jòjòló. Ohun tí a mú wá sí etí ìgbọ̀nyín lè ní ti àwòrán níbi tí ìyá náà ìyẹn Queen Mother àti Priscilla ọmọ rẹ̀ níbi tí wọ́n ti ń dá àwọn àna wọn lára yá. Ohun ìwúrí ohun ìdùnnú ni àsìkò yìí. Ẹ̀yin olólùfẹ́ Queen Mother àti Priscilla àti ọkọ rẹ̀ àti ọmọ tuntun tó ṣẹ̀ṣẹ̀ bí, ẹ gbádùn àwòrán, ẹ gbádùn àfihàn tí a fẹ́ fi wọ̀nyí lórí ètò tòní. Ohun ire kò ní jìnnà sí gbogbo wa o, níre là máa gbọ́ sí gbogbo wa o, àti ẹ̀yin olólùfẹ́ Anike Versatile TV. Ẹ̀yin olólùfẹ́ Priscilla, Queen Mother àti Rakim pẹ̀lú ọkọ rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa like, kẹ́ bá wa share fídíò yìí, ẹ sì dákun tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí ẹ̀ ń ṣalábàápàdé channel yìí, ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa tẹ subscribe button láti máa mú àwọn àsìkò ìdùnnú àti ìròyìn wá sí etí ìgbọ̀nyín. Inú mi dùn bí ẹ ṣe ń tẹ̀, mo mọ̀ lóore o. Àrí jù báyìí lọ lórí ètò tòní, ó tún di ọjọ́ mi, ọjọ́ rí, ire o.
Wanaposimama